الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فلا حول ولا قوة إلا بالله. إليني الدرس الثامن. لك إليك جه لاتي ترى تيسير النحو. النكرة والمعرفة. الدرس الثامن: النكرة والمعرفة. انت فاكر انه لك النكرة والمعرفة. He said النكرة. So first of all, النكرة هي اسم يدل على غير معين. هي اسم يدل على غير معين. Òun ni orúkọ tí ó ń tọ́ka sí nǹkan kan tí ó wà specified, tí ó wà specific. Orúkọ tó ń tọ́ka sí nǹkan kan tí ó wà specific. Òun ni النكرة. مثله gẹ́gẹ́ bí تلميذ, a student, akẹ́kọ̀ọ́ kan. مسلمة, a female Muslim, mùsùlùmí bìnrin kan. طائر, a bird, ẹyẹ kan. ẹyẹ kan. أفاني فكلمة التلميذ تدل على أي تلميذ من التلاميذ. كلمة gbólóhùn تلميذ yìí ó ń tọ́ka sí any student nínú àwọn students ni. ولا تعني تلميذا معينا معروفا. kò túmọ̀ sí akẹ́kọ̀ọ́ kan tá a mọ̀ pàtó. lápèjúwe nísìnyí, olùkọ́ wọnú class, àbí ó kàn wá dúró lójú window wọn pé a student, ọmọ kan, fàárí pé ọmọ kan yẹn àbí akẹ́kọ̀ọ́ kan yẹn kò tọ́ka sí any student particularly, ṣùgbọ́n anybody ó lè volunteer ara ẹ̀ pé ìwọ báyìí èmi ni màá lọ. ẹ̀gbọ́n sọ pé lágbájá ìwọ ni kò lọ. So eléyìí náà ń pè ní nakira. ó ní pé kò tọ́ka sẹ́nìkan pàtó. ó yàtọ̀ sí kí wọ́n wá sí class kí wọ́n sọ pé Muhammad wá. فهي نكرة غير معرفة. so n túmọ̀ sí pé kẹ́límà yẹn kọ́ nakira ni kì í ṣe márífà. كلمة تلميذ نكرة كيش معرفة. نكرة أو اسم يدل على غير معين. orúkọ tó ń tọ́ka sí nǹkan kan tá a mọ̀ pàtó. wọ́n ní وهكذا كلمة مسلمة وكلمة طائر. bẹ́ẹ̀ náà wà ní gbólóhùn muslima àti طائر. bẹ́ẹ̀ làwọn náà rí. àwọn náà ń tọ́ka sí nǹkan kan tá a mọ̀ pàtó. sọ lẹ́yìn náà fáwọn ní المعرفة. المعرفة معرفة هي اسم يدل على معين. òun lorúkọ tó ń tọ́ka sí èèyàn kan pàtó. orúkọ tó ń tọ́ka sí èèyàn kan pàtó òun ni kíni? òun ni márífà. noun ni tó ń tọ́ka sí nǹkan kan pàtó. yálà ó jẹ́ èèyàn ni àbí ó jẹ́ anything náà nǹkan tó máa ń sọ lórúkọ. amthilatun, àpèjúwe rẹ̀ ni talamidhu, the students. almuslimatu, àwọn mùsùlùmá lóbìnrin, àwọn mùsùlùmí lóbìnrin. at-ta'iru, ẹyẹ yẹn, the bird, ẹyẹ yẹn. wọ́n ní فكلمة التلاميذ دلت على تلميذ معين. كلمة تلاميذ yìí ó ń tọ́ka sí tìlmíìdù kan pàtó. ó ń tọ́ka sí tìlmíìdù kan pàtó tí a mọ̀. iná kíkan ṣe any student. so دلت على تلميذ معين من بين جملة التلاميذ. láàrin ọ̀gọ̀rọ̀ àwọn students. so lápèjúwe nísìnyí ń sọ̀rọ̀, bóyá teacher àti principal wọn ń sọ̀rọ̀, wọ́n discuss nípa àwọn students. wọ́n ń sọ̀rọ̀ nípa student kan pàtó àti performance ẹ̀. so tí teacher bá ń fún, bóyá òbí ni àbí principal náà ni wọ́n ń fún nírò, yóò máa lo at-tilmidhu.
والتلميذ مجتهد, and the student uh, is hardworking. onígbìyànjú ni. So التقيت بالتلميذ وسألته عن أبيه. mo pàdé student yẹn بالتلميذ, mo pàdé student yẹn, mo ṣe kí ni, mo sì bí nípa àwọn parent yẹn, nípa dádì rẹ̀, nípa mọ́mí rẹ̀, bí nípa. So irú ọ̀rọ̀ báyìí ń túmọ̀ sí pé à ń sọ̀rọ̀ nípa student kan pàtó. The student náà ni mo túmọ̀ sí. Yàtọ̀ sí kí n sọ pé رأيت تلميذا يفر من المدرسة. I saw a student running away from the school. So تلميذا yẹn àárí bóyá àkẹ́yìnsí rẹ̀ lárí, àkẹ́yìnsí rẹ̀ iná lárí, àwa pé ó sálọ. So tàbá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ á sọ pé رأيت تلميذا, I saw a student. Nakira nìyẹn. Ṣùgbọ́n márífà ń tiẹ̀, òun jẹ́ pé a ti ń sọ̀rọ̀ nípa, ó lè jẹ́ ẹnìkan tá à ń sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀. So tó bá wá nú ọ̀rọ̀ رأيت تلميذا, I saw the student, I met the student, mo pàdé student yẹn. bó wọ́n ṣe máa túmọ̀ sí náà ilé ní فهو معروف من بينهم للمتكلم والمخاطب. So التلميذ tí ó jẹ́ معرفة, ó wà معروف, ó gbajúmọ̀ láàrin àwọn student, wọ́n sì mọ̀, ó wà معروف náà للمتكلم, ó jẹ́ ní mímọ̀ sí ẹni tó ń sọ̀rọ̀ nípa rẹ̀, والمخاطب àtẹ̀ntà ń bá sọ̀rọ̀ náà. Kò ní jẹ́ pé ẹni tá ń bá sọ̀rọ̀ kò mọ̀ ẹni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀, yóò jẹ́ pé ó mọ̀, ó dáma. wọ́n ní فلذلك, nítorí eléyìí ó تسمى بالمعرفة. So ni wọ́n fi máa ń pè ní معرفة, kan tó wà specified, tó wà specific. وهكذا bẹ́ẹ̀ náà ni كلمة المسلمة والطائر. أفاني ونلاحظ أيضا بكنات ما شاكيسي أن الفرق بين النكرة والمعرفة هنا هو دخول على النكرة فتصير معرفة. سامعري بي ياتو نبي ولا نكرة معرفة أوني eléyìí tó wọlé tọ̀ àwọn méjèèjì, alif àti lam, tó wọlé tọ̀ an-nakira àti al-ma'rifa. So òun ló sọ di ma'rifa, òun ló sọ kẹlímà, àwọn kẹlímàtì òun ló sọ wọ́n di ma'rifa, òun ló sọ wọ́n di ma'rifa. So tí alif àti lam tó bá wọlé tọ̀ nakira, yóò ṣe kíni, yóò sọ nakira yẹn di ma'rifa. So ó wà indefinite tẹ́lẹ̀, akọ ilé nínú durusul lugha, definite article àti indefinite article. So ó wà indefinite tẹ́lẹ̀ gbà tó jẹ́ nakira, muslimatun. So kò wà definite, àmọ́ pàtó. wọ́n gbà tó ti ní alif àti lam, sara ma'rifatan, ó di ma'rifa, ó jẹ́ nǹkan tó wà definite tààmà. So àfáà ní akmil al-as'ila, àwọn ìbéèrè, àwọn أو questions. السؤال الأول يبدأ لك أكمل الفراغ فيما يأتي. ونيكو complete أو blank تنبي مصحف. النكرة المعرفة. النكرة definite. المعرفة نكرة indefinite. المعرفة definite. مصحف أصدي معرفة. سبكنا أفواد معرفة. الكتاب أصدي نكرة. القلم أصدي نكرة. بيت نكرة أصدي معرفة. لينا السؤال الثاني بير لك جي استخرج المعرفة والنكرة من العبارة الآتية. موجد نكرات معرفة نكرة وأنه أرطن بي موجد
المسلم يتوكل على الله عز وجل وحده ولا يتوكل على أحد غيره، فكن متوكلا على ربك وكن مخلصا موحدا لتفوز بالجنة يوم القيامة. So, amu nakira jadi, amu ma'rifah jadi mbeh. Wani al-Muslim, Muslimi, yatawakkalu ala Allah, humangbara li Allahu ni azza wa jal, pati yola rega, wahdahu ni kan shosho. Wala yatawakkalu ala ahadin ghairi, wakingbara lelu anybody to bayato si Allah subhanahu wa ta'ala. Fakun mutawakkilan ala rabbik, jani tiyogbara li Allahu, uluwele dare. Wakun mukhlisan muwahidan, si jani tiyo ni ikhlas, tiyo tunja muwahid, ثم شاف ما يجسن رفع الله سبحانه وتعالى لتفوز بالجنة يوم القيامة وبالي ريال الجنة وبالي أجاب إلى القيامة. سؤال نكرة جدا معرفة جدا. السؤال الثالث بيري لك تح اكتب سورة الغاشية من حفظك، يعني كسورة الغاشية التي نمموريه توتيها. سورة الغاشية، بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة. تتدي قليلة التي إنه ميموريا. so واستخرج منها كل نكرة وكل معرفة ومجاد ببقو نكرة بقو معرفة طبعا بموجاد موجاد. so انتو باتي ها so pàápàá jùlọ pẹ̀lú ìlànà tí mo ti ṣàlàyé síwájú tẹ́lẹ̀ wà suratul mutaffifin àti suratul balad, wọ́n ní pé àbùkátà láti kọ́ láti ẹ̀ṣẹ̀ kọ́. so nítorí àsìkò ká má wulẹ̀ kọ gbogbo ẹ̀, ká kàn mú Qur'an ní tó bá ti há náà kó kàn máa kà lórí, ó sì wò pé kẹ́límà yìí àyà alákọ̀ọ́kọ́ lápèjúwe yóò kọ́ one. hal ataka hadithul ghashiyah. so al-ghashiyah ma'rifan akọ al-ghashiyah awakọ ma'rifa síwájú rẹ̀ bí anú bracket. abọ́ sí ayẹlẹ kejì wujuhun yawma idhin khashi'ah, wujuhun yawma idhin khashi'atun. so nakira iná làwọn ilé aṣèkìní akọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wujuhun kọmá yawma idhin kọmá khashi'atun, awa fi bracket síwájú rẹ̀ akọ nakira. so mo ní fẹ́ kí a ṣe iná ilé torí àsìkò àti nítorí àti máàkì náà mo gba àsìkò tèmi náà. eléyìí ni ìparí àdárso الرابع الدرس الثامن دلك إليك جو. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.